الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، أقول فالله سبحانه وتعالى إكيات جفر محمد صلى الله عليه وسلم إكيات الله أنت أتوكم الله نبي نكون بوا عليه أتي صحابه àti gbogbo àwọn tó wá ń tò ojú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam lójú al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú ní ibi àlàyé tí a ń ṣe fúnra wa. Òun náà ni tírà at-Tawhid al-Muyassar táti bá àlàyé náà dojú ewé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n tí ń ṣe 29. Ibi tí afá ti ń ṣàlàyé fún wa pé al-kufru bit-taghut, òun náà ni ká gún rí kúrò níbi ìmọ̀ sin àwọn taghut. Afá ní taghut nínú èdè òun náà ni mina tughyan, òun náà ni kéèyàn láti ara tughyan, òun náà ni kí èèyàn kọjá àlà. Wa huwa tajawuzul hadd, òun náà ni kéèyàn kọjá àlà. Nínú òfin tó ń ṣe ṣẹ̀ríà, tàbá ní kí là ń pè ní at-taghut, òun náà ni ما تجاوز به الحد حده من معبود أو متبوع أو مطاع. òun náà ni nínú nǹkan tó yẹ sí pé àwọn ẹrú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n gbé kọjá ààyè rẹ̀ nínú nǹkan tó ń jọ́sìn fún ni, àbí nínú nǹkan tí èèyàn ń tẹ̀lé. Eléyìí a rí gbọ́yé pé nǹkan tí a ń pè ní taghut, nǹkan tó kó nǹkan tó pọ̀ sínú ni, tó ń túmọ̀ sí gbogbo nǹkan táyàn bá ti ń jọ́sìn fún tó yàtọ̀ sí Ọlọ́run wa subhanahu wa ta'ala téèyàn ń gbé kọjá ààyè rẹ̀, tó túmọ̀ sí pé nǹkan yóò tọ́ tí jọ́sìn àwa ń gbé jọ́sìn fún, a ti gbé kọjá ibi tí ó tọ́ sí nìyẹn. Eléyìí nǹkan tó ń pè ní at-taghut. ọ̀ràn yẹn sì ni kí èmi àti ẹ ká gún kúrò níbi ìmọ̀ sin taghut, ká máa gbé nǹkan tó yẹ ká gbé ìjọsìn fún ká gbé fún. Eléyìí ọ̀ràn yẹn ni fún wa. Àfáà ní pé awwal ma iftarada Allahu ala bani Adam al-kufra bit-taghut wal-iman billah. Àfáà nínú alákọ̀ọ́kọ́ nǹkan tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tó pa àwọn ọmọ bani Adam, àwọn ọmọ Ànábì Adam láṣẹ lé lórí, òun náà ni ká ṣe kí nìyẹn o, òun náà ni ká gún kúrò níbi ìmọ̀ sin taghut, ká sì nígbàgbọ́ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Ẹ̀rí eléyìí òun náà lọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ń sọ nínú Suratul Nahl, tọ́lọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kí walaqad ba'athna fi kulli ummatin rasula. Ọlọ́run Ọba ní àwọn Ọlọ́run Ọba àti ṣe kí nìyẹn, àti rán ní gbogbo ìjọ láti gbóṣìṣẹ́ dìde an i'budu Allaha. Àwa ní kó jí iṣẹ́ yìí máa sọ fún wọn pé tàbíjẹ láàrin wọn, an i'budu Allaha, ẹ máa jọ́sìn fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni, ẹ máa gbé jọ́sìn fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni, wajtanibu at-taghut, kẹ́ẹ̀sì jìnnà sí ìmọ̀ sin àwọn taghut. Tó ń túmọ̀ sí pé nǹkan tó ń jẹ́ taghut òun náà ni nǹkan téèyàn ń gbé ìjọsìn tó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala fún. Ló fi jẹ́ sí pé nínú tabari nínú definition tá a fúnra wa lálákọ̀ọ́kọ́, a rí wípé òun náà ni pé kullu ma ubida min dunillah. Ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tí wọ́n gbà lẹ́tọ̀ọ́ Imam Malik rahimahullahu ta'ala ni pé àtọ́ fẹ́ sọ fún wa pé kí n túmọ̀ taghut. Imam Malik àwọn náà ni pé at-taghut kullu ma ubida min dunillah, gbogbo nǹkan tó bá ti ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala taghut ni. Allahu akbar. Tó ń túmọ̀ sí pé gbogbo nǹkan tó wá ṣe lè wù kó jẹ́, kódà kó jẹ́ èèyàn ni, kó jẹ́ èyí tí ò kí ń ṣe èèyàn náà ni, gbogbo nǹkan yìí taghut náà ni gbogbo wọn. Àfáà ní pé sifatul kufri bit-taghut, kí ni ìròyìn ìṣẹ̀ṣẹ̀fẹ̀rí sí ìmọ̀ sin taghut. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀
nínú ìròyìn tó yẹ ká bá lára ẹni tó wá lóhùn ò mọ̀ sí tọ̀gùt tó yẹ kó dọ́gbọ́ gbàgbọ́ an ta'taqida butlana ibadati ghayri Allahi wa tatrukaha wa tubghidaha. Ní alákọ̀ọ́kọ́ òun náà ni kí a nígbàgbọ́ sí pé ìjọsìn tí ẹ máa ń gbé fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tí ò dáa ni. Ìnígbàgbọ́ pé ìgbéjọsìn fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala pé bátílù ni, nǹkan tó ti bàjẹ́ ni. Kó wa tatrukaha kó wá fi nǹkan yìí lẹ̀, wa tubghidaha kó sì kórìíra ẹ̀, kó ní ìkórìíra sí, kó ní ìmọ̀yọnu sí. Ẹlẹ́ẹ̀kejì náà àwọn ìròyìn tó yẹ ká bá lára ẹni tí tó bá ṣe kúfùrù bí tọ̀gùt, ẹni tó gún ikú níbi ìmọ̀ sin tọ̀gùt, an tukaffira ahlaha kó gbà pé àwọn tó máa ń ṣe irú nǹkan báyìí kèfèrí ni wọ́n. Wa tu'adihim kó sì rí wọn pé àwọn ẹni yìí ọ̀tá ń bẹ láàrin èmi àti yín. Eléyìí inú nǹkan tó yẹ ká kíyèsí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lónìí ni wọ́n ń rí wípé ẹlòmíì tó ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala, wọ́n sì ń rí wípé àwọn náà wà lójú ọ̀nà. Allahu akbar, ẹni náà ò sí lójú ọ̀nà. Ẹni tó bá ti ń gbé ìjọsìn míì tó yàtọ̀ sí Ọlọ́run ọba, tó bá ti yàtọ̀ sí ìjọsìn Ọlọ́run ọba tó bá ti ń gbé fẹ́ lòmíì, irú ẹni báyìí ìwà kèfèrí ni. Kéèyàn sì rí pé ìjọta ti ń bẹ ní àárín yẹn pẹ̀lú rẹ̀. Afáwa ní pé ru'usu tawagit nínú àwọn tó jó lórí nínú àwọn tawagit sọ fún wa pé àwọn nǹkan ẹni tó bá ti ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ọba, ẹni yìí ni tọ́gùtù. Àfáà ní nínú rẹ̀ rí ìsìn kóso ó pọ̀, ṣùgbọ́n 5 nínú àwọn nǹkan wọ̀nyí tó yẹ sí pé àwọn ló fẹ́ gbajúmọ̀ jù, tó yẹ sí pé àwọn tó yẹ pé nínú àwọn nǹkan tó yẹ pé ó fẹ́ kọ́mọ̀ jù táwọn èèyàn máa ń gbéjọsìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala fún. Alákọ̀ọ́kọ́ ń bẹ Iblisu la'anahullah. Inú àwọn ẹni táwọn èèyàn máa ń gbéjọsìn fún lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ sí pé tọ́gùtù sí ni, òun náà ni Iblis tó ń jẹ́ èṣù tí gbogbo náà wọ́n ń pè ní èṣù. Eléyìí kí làánà Ọlọ́run kó máa bá. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó yẹ pé táwọn èèyàn máa ń gbéjọsìn fún tó yẹ pé tọ́gùtù sí ni, òun náà ni wa man ubida min dunillahi wa huwa rad. Wọ́n ní pé ẹni tó bá ti ń ṣèjọsìn fún lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá wá lọ yọ́nú sí nǹkan yìí wọ́n ṣe ń ṣèjọsìn fún wa huwa radin tó sì yọ́nú sí irú ẹni báyìí tọ́gùtù ni. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó jẹ́ olórí tọ̀wágìtì, òun náà ni man da'a an-nasa ila ibadati nafsihi. Ẹni tó bá lọ ń pe àwọn èèyàn pé ẹ wá jọ́sìn fún mi, ẹ wá sìn mí, èmi ní kíní, èmi ní gbá, èmi làwò, tó ti ríra rẹ̀ tán tó wá rí pé òun náà tọ́ sí jọ́sìn, irú ẹni báyìí tọ́gùtù ni. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìran rẹ̀ man idda'a shay'an min ilmi al-ghayb. Ẹni tí bá ti ń pe àkànwọ́ra pé òun ṣe kí nìyẹn o, pé òun mọ ìmọ̀ kọ̀kọ̀, tó yẹ sí pé ìmọ̀ kọ̀kọ̀ sì ré Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ni ó ní ìmọ̀ kọ̀kọ̀. Ẹni tó bá ti ń pe wá pè kan wá báyìí, irú àwọn ẹni báyìí tọ́gùtù ni wọ́n, tó yẹ ká gbìyànjú láti jìnnà sí. Ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni man hakama bi ghayri ma anzala Allah. Òun náà lẹni tí bá ń dájọ́ tó yẹ sí pé ó wà láyé ẹjọ́, ó wá ń dájọ́, ó yọ́nú, ó ń rinlẹ̀ dòdò lẹ́mìí rẹ̀ pé àmọ́ dájọ́ pẹ̀lú nǹkan míì tọ́rọ̀ tó fi Ọlọ́run bá subhanahu wa ta'ala. Irú ẹni báyìí ìṣesí tọ́gùtù ni. Ọlọ́run bá subhanahu wa ta'ala èmi àti yín kó ṣọ́ wa kúrò níbi ìmọ̀ jọ́sìn fún tọ́gùtù, kó wá ṣe wá lẹ́ni tí máa ní tó máa rinlẹ̀ dòdò ní ọkàn rẹ̀, kó ṣe wá lọ́kan nínú àwọn tó yẹ kí a bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọlé ọlá. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.